ǹjẹ́ àtúnkù bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ gbálẹ̀ ìgbòde ẹsẹ̀ kúkú ọ̀nà tó jìn ìta mọ́ nágbára nágboro tá a ti mú ròyìn wá lájà balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ebi mo máa sọ pé mímọ̀ ṣe tàwa náà kọ́ Elédùmarè ló kàn mọ́mọ́ tó sì dìídì tó wò sùnsùn tó dirí ẹwà fákùkọ tiwa lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí tàbá tí wọ́n á yan Elédùmarè lógo ẹjẹ́ àtúmọ̀ ṣe bẹ́ẹ̀ dúpẹ́ fẹ́yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa tẹ́ fi ìfẹ́ àti àkókò yín tẹ́ fi ń gbọ́ gbogbo ìròyìn tá a mú wá sójú mọ́ máwòrán yìí agara kì í dẹni ṣe Elédùmarè pé àdúrà tí mo máa ń ṣe fún gbogbo wa agara ò ní dà mí àyànfẹ́ kò sì ní dẹ̀yìn náà tí ẹjẹ́ olólùfẹ́ wa láṣẹ ìnáwó Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí wọn náà mo máa tún ṣe bẹ́ẹ̀ lálẹ́ gbòde tí mo tún mú wá bí ìṣe mi ṣe é mọ̀ kó kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè ó lè mí jẹ́ kókó oníròyìn bí ìṣe wa ẹja sísọ lójú rẹ̀ báyìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Peter Obi ní ó mọ pàtàkì ẹ̀kọ́ púpọ̀ ló bá ṣe bẹ́ẹ̀ gbé owó ńlá owó tabua ogún mílíọ̀nù náírà fún ilé ẹ̀kọ́ onímọ̀ṣègùn òyìnbó ní ìpínlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ wo ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027 kò sí lọ́kàn àyà ààrẹ Bọ́lá Ahmed Tinubu rárá bí tí wù kó máa àṣeyọrí ètò ìṣèjọba rẹ̀ ló jẹ́ lógún jùlọ iléeṣẹ́ ààrẹ ló fi ohun náà léde. Àwọn ìgbésẹ̀ rẹ̀ kò dára rárá mọ́wulẹ̀ já tanra wa ìṣèjọba ààrẹ sì múnira báwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló fún Tinubu lésì ọ̀rọ̀. Ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá àwọn agbébọn kìbátan ti jí alága ìbílẹ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna gbé báyìí. Àwọn àjọ civil defence méjì ni àwọn agbébọn tó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní ìpínlẹ̀ Abia. Lórí làásìgbò àti wàhálà tí ń lọ láàrin Wike àti gómìnà Fubara ní ṣe ni Wike sọ nímọ̀ wípé Fubara ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni òun ó bá náà tán bí owó. Ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Peter Obi ní ó mọ pàtàkì ẹ̀kọ́ púpọ̀ ló bá ṣe bẹ́ẹ̀ gbé owó ńlá owó tabua ogún mílíọ̀nù náírà fún ilé ẹ̀kọ́ onímọ̀ṣègùn òyìnbó ní ìpínlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party LP tọdún 2023 Peter Obi olómọ àti ṣe bẹ́ẹ̀ ṣe iṣẹ́ takuntakun tó sì ti fakọyọ báyìí pẹ̀lú bó ṣe bẹ́ẹ̀ gbé owó tabua tó jẹ́ ogún mílíọ̀nù náírà fún ilé ìwé onímọ̀ṣègùn òyìnbó méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Imo àti ìpínlẹ̀ Anambra. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra ọ̀hún Peter Obi nígbà tí ó ṣe àbẹ̀wò sí ilé ìwé Holy Rosary College of Nursing tó wà ní Ogbe ní Ayara Catholic Diocese Mbase ní ìpínlẹ̀ Imo àti ti College of Nursing Science ti Our Lady of Lourdes Hospital èyí tó wà ní Ìyàlá ní ìpínlẹ̀ Anambra lásìkò tó ṣe àbẹ̀wò sí ilé ẹ̀kọ́ gíga méjèèjì yìí ibẹ̀ ni Peter Obi ti ṣe dálẹ̀ pé a gbọ́dọ̀ fi ọwọ́ tó ní ìkorò àti ọwọ́ gidi ká fi mú ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ó sì tún lu àwọn tán jẹ́ abẹnugan ó sì tún lu àwọn tán jẹ́ gíwá ilé ẹ̀kọ́ náà àti àwọn alákòóso ó lù wọ́n lọ́gọ̀ ẹnu lórí wọ́n ṣe gudugudu méje tó ń ti àyà mẹ́fà nígbà tí ó ń ṣe ìgbésílẹ̀ owó ogún mílíọ̀nù náírà ọ̀hún èyí tó ti fún ilé ìwé ti Holy Rosary ní mílíọ̀nù mẹ́wàá náírà tó sì tún fún ti College of Nursing Science ti Our Lady ọ̀hún tó fáwọn náà ní mílíọ̀nù mẹ́wàá náírà èyí tó gbé fún bíṣọ́ọ̀bù ti Ayara Diocese Reverend Simon Nwobi ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bíṣọ́ọ̀bù ọ̀hún pẹ̀lú bá ṣe ń ṣiṣẹ́ takuntakun láti lè jẹ́ kí ètò ẹ̀kọ́ kó yìn koro ní pàtàkì jùlọ táwọn onímọ̀ ìṣègùn òyìnbó ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní bẹ́ẹ̀ bá ń ṣe léyìí inú àwọn èèyàn yóò túbọ̀ máa dùn àti pé orílẹ̀-èdè Nàìjíríà yóò túbọ̀ ní tẹ̀síwájú sí i lágbọn ètò ẹ̀kọ́ ni ó ní fún ìdí èyí òun náà ṣe bẹ́ẹ̀ náwó ìrànwọ́ sí ilé ẹ̀kọ́ méjèèjì ó gbé mílíọ̀nù mẹ́wàá náírà ó kalẹ̀ fún ilé ìwé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni àwọn aláṣẹ àtàwọn akẹ́kọ̀ọ́ náyọ̀ tó sì dùnnú pẹ̀lú Peter Obi níbi tó ti kí wípé ó mọ̀ ṣeun ó kú ànáwọ́ sí àwọn. ẹ wò ó
ọ̀rọ̀ ètò ìdìbò tọdún 2027 kò sí lọ́kàn àyà ààrẹ Bọ́lá Ahmed Tinubu rárá. Àṣeyọrí ètò ìṣèjọba rẹ̀ báyìí òun ló jẹ ààrẹ náà tó jẹ́ lógún gidigidi. Iléeṣẹ́ ààrẹ ló ti fi ohùn léde láti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àátẹ̀lé Sunday Dare tó fi sójú òpó ayélujára rẹ̀. Ó ní pẹ̀lú awuyewuye àtàríwo títí lọ níta báyìí nípa báwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan bá ṣe ń ṣe bẹ́ẹ̀ léwájú tó sì tún gba ẹ̀yìn láti gbé ìgbésẹ̀ lórí ètò ìdìbò sí ipò ààrẹ lọ́dún 2027. oníṣẹ́ rẹ̀ ń tẹ́ fẹ́ bá fà yìí kò tiẹ̀ rí ti ń rọ̀ rárá báyìí o, torí wípé gudugudu méje tó ń ti yàyà mẹ́fà lórí bí àṣeyọrí yóò ṣe bá ètò ìṣèjọba rẹ̀ òun ló bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Sunday Dare ṣe ní àlàyé pé táàrẹ bá wo ti ìgbésẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò láti lè máa dira fún ètò ìdìbò tọdún 2027. ó ní àwọn ìgbésẹ̀ táàrẹ ń gbé láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ rú gọ́gọ́ sí i, tá a sì ti rí àwọn àpẹẹrẹ rere rẹ̀ àti àṣeyọrí pẹ̀lú àbájáde gidi wípé àwọn nǹkan náà lágbọn ètò ọrọ̀ ajé ó ní ó ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ní ìtẹ̀síwájú. Ó tún ṣe ní àlàyé pé àwọn olókoòwò láti ilẹ̀ òkèrè gbogbo wọn náà ti ń dun orílẹ̀-èdè Nàìjíríà lọ́tún lọ́sì láti bá wa dòwò pọ̀. Ó tún ṣe ní àlàyé pé lágbọn ètò ààbò gbogbo ẹ̀ náà oní tí ní ìlọsíwájú oní tó bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu rèé o, kò tiẹ̀ tí ì ráàyè bẹ́ẹ̀ ni kò ríro ti ètò ìdìbò ọdún 2027. ẹ jẹ́ kí bàbá kó ṣe iṣẹ́ eléyìí láṣeyọrí tán ká tó wá ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ ètò ìdìbò lọ́dún 2027. Sunday Dare ó fi sójú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀. Àwọn ìgbésẹ̀ rẹ̀ kò dára rárá, ìṣèjọba rẹ̀ kódà ó bù háyà tó sì ń kó àkóbá àti ìnira bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló fún Tinubu létí ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹgbẹ́ ilẹ̀ káàárọ̀ oòjíire tí ó jẹ́ ti Afẹ́nifẹ́re náà mà ti fi èsì sórí ọ̀rọ̀ tí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ti sọ ṣáájú àsìkò yìí lásìkò tó ń gba àlejò àwọn tó jẹ́ sẹ́nítọ̀ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí, lásìkò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó náà ṣe sẹ́nítọ̀ fún ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Èkó tó gbà wọ́n lálejò ní Aso Rock tí ń ṣe Àbújá níbi ọjọ́ mélòó kan sẹ́yìn. Ibẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe ní àlàyé pé tí òun ò bá gba ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tó ń gbà yìí ní ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà yóò ti di akúrẹ̀tẹ̀ táwọn ò bá sì gbé àwọn ìgbésẹ̀ tó le yìí táwọn ń gbé nípa báwọn ṣe yọ owó ìrànwọ́ epo àti àwọn nǹkan míì táwọn ń ṣe fáwọn orílẹ̀-èdè Nàìjíríà. ó ní ẹ má jẹ́ àtanra wa sẹ́ẹ̀rí oko ẹrú láti 50 ọdún tó lédè Nàìjíríà ti wà pẹ̀lú ọjọ́ ọ̀la wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún máa bí báyìí ó ní yóò léwu gidigidi. Ààrẹ ṣe àlàyé yìí lásìkò tó ń gba àlejò àwọn ènìyàn náà. ó tó sọ ọ́ di mímọ̀ pé ètò ìgbésẹ̀ ètò ìṣèjọba òun ó ti ṣe àṣeyọrí báyìí. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà ti wá fi èsì padà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ẹni tó jẹ́ alukoro ẹgbẹ́ náà ọmọọba Justice Fálóyè. ó mọ̀ ṣe ní àlàyé nínú àtẹ̀jáde wípé bàbá ọ̀rọ̀ tẹ́ sọ kì í sí ọ̀rọ̀ rárá, torí pé gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà òun náà ń kérora tí wọ́n sì ń pariwo wípé àwọn ìgbésẹ̀ yín àníkẹ́ẹ̀dẹ́lẹ̀ ń mú ìpalára bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ó ní nípa owó ìrànwọ́ epo láàrẹ Bọ́lá Ahmed Tinubu yọ látọjọ́ tó ti gorí àléfà. ó ní àtìgbà náà gan-an ó ní wàhálà ti bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ó ní torí gbogbo tá à ń ṣe yìí orí epo rọ̀bì báyìí ó náà láàárọ̀ gbọ̀kúlé. ó nígbà tó ti yọ owó ìrànwọ́ yìí ló ti kó wàhálà bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ó tún mẹ́nuba ọ̀wọ́n gógó owó náírà àti dọ́là nípa ìyàtọ̀ gbanagbana tí ń bẹ láàrin àwọn méjèèjì. ó ní kí wọ́n nílò nínú ààrẹ báyìí táàrẹ wá ń sọ̀rọ̀ wípé òun ti ń ṣe àṣeyọrí nínú àwọn ètò ìṣèjọba òun. ó ní fún ìdí èyí ẹ wò ó ká má tanra wa orí gunpowder báyìí ó ní àjókòólé tó bá sì ti lè dún gbàm orílẹ̀-èdè Nàìjíríà àfàìmọ̀ ká má padà mọ́ sọ nǹkan míì ní agbọn ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. ó wáá pe ààrẹ wípé bàbá ẹ bá sì rò dáadáa o kẹ́ ẹ dẹ gbogbo àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí nípa àwọn ìgbésẹ̀ tó le tó sì mú ìpalára bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló fi ohùn náà tí wọ́n fi léde fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jẹ́ káàrẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ táwọn sọ àwọn ò gbà wọlé ń tàwọn o.
ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá àwọn agbébọn kì bá ti ṣe bẹ́ẹ̀ jí alága ìbílẹ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna gbé lọ báyìí. ẹni tó jẹ́ alága tẹ́lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Kauru Simon Matthias ó ní orí tí kò yọ kúrò ní àkàtà àwọn agbébọn ajínigbé lásìkò tí wọ́n ṣe bẹ́ẹ̀ ya wọ ilé rẹ̀ tó ń bẹ ní Kagoro ní ìpínlẹ̀ Kaduna. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ níṣẹ́ náà ṣe ní àlàyé wípé ní ọjọ́ 14 oṣù kẹta ọdún tá a wà yìí ó ní àwọn agbébọn ọ̀hún náà gbìyànjú láti wọ inú ilé alága tẹ́lẹ̀ náà tó sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn takotako kí wọ́n lè dẹ́rùbà àwọn tó kù láti lè jí alága ọ̀hún gbé. níṣẹ́ làwọn agbófinró tán wà nítòsí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n gbọ́ ìró ìbọn náà bá pa kìtìmọ́lẹ̀ lọ síbi tí ìbọn náà tó ti ń dún. nígbà tí wọ́n débẹ̀ wọ́n rọ̀jò ìbọn bora wọn pẹ̀lú àwọn ajínigbé ọ̀hún nígbà tọ́wọ́ àwọn agbófinró tó sì dùn àwọn ajínigbé náà lára dáadáa náà bá ṣe ní ìfẹ́ àǹfẹ́wé náà bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ náà sì júbà ehoro bí kì í bá ṣe tàwọn agbófinró yìí ni níṣe ni wọn bá tún ti jí alága tẹ́lẹ̀ náà Simon Matthias wọn bá ti gbé náà wọnú gbó àìmọ̀ báyìí tí wọ́n sì ti máa béèrè fún owó ńlá owó gọbọi gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna ni kò wá tún tán síbẹ̀ o àwọn ò sì tí ì dẹ̀yìn lórí àwọn ènìyàn tí wọ́n ṣe iṣẹ́ burúkú ọ̀hún. wọn láwọn yóò wá iṣu dé ìsàlẹ̀ kòkò táwọn yóò sì mọ àwọn tán bẹ nínú ẹ̀kú tán jẹ́ eégún tán gbé ìgbésẹ̀ burúkú náà. àjọ civil defence méjì ò ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ jẹ́ ọlọ́run nípè lásìkò táwọn agbébọn náà ṣe bẹ́ẹ̀ ṣekú pa wọ́n ní ìpínlẹ̀ Abia. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ní ìpínlẹ̀ Abia agbègbè tápè ní Obiaku Obuzo àṣà ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ukwa ní ìpínlẹ̀ ọ̀hún ó ní ìṣẹ̀lẹ̀ láabi náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe sọ dímọ̀ wípé àwọn agbébọn kan náà ṣe ìkọlù sí àjọ ẹ̀ṣọ́ ara ẹni báyìí làbòlú tá a mọ̀ sí civil defence lásìkò tán ṣe pàtírò láti dáàbò bo ibi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe epo rọ̀bì ní agbègbè ọ̀hún. gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé àjọ civil defence méjì náà pé orúkọ wọn ní AIC Muhammed Bello Bako àti CCE Justice Anyemele ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra lásìkò táwọn agbébọn náà ń dá ọkọ̀ pàtírò wọn dúró láti ṣínà ìbọn bolẹ̀ bò wọ́n ní ọjọ́ 13 nínú oṣù tá a wà yìí ní agbègbè tá a ti dákọ̀ ṣáájú yìí. lára àwọn 6 tó wà nínú ọkọ̀ pàtírò ọ̀hún náà ṣekú pa àwọn 2 nínú wọn tó sì ṣiṣẹ́ ní àlàyé pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ayẹyẹ ìkẹyìn àtètò ìkẹyìn fáwọn olóògbé àjọ civil defence méjèèjì. ká máa lọ sí ìpínlẹ̀ Rivers pẹ̀lú bí wàhálà àárín gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Siminalayi Fubara àtẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ olúùlú ilẹ̀ yìí Nyesom Wike bó ti ń ṣe fún ojoojúmọ́ báyìí tó fi ń dúró tó sì ti fi ń le sí i. wọ́n ní kàkà kí ewé àgbọ̀ndẹ̀ ilé báyìí onímọ̀ sí ń le sí i àní kàkà kí ó sàn lára ìyá àjẹ́ ní í ṣe ló máa fi gbogbo ọmọ rẹ̀ tó fi bí obìnrin ó ń lọ́rọ̀ àárín Fubara àti Nyesom Wike pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe gbìyànjú láti pẹ̀tù sáwọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì ní ìpínlẹ̀ Rivers lápapọ̀ ní sínú Nyesom Wike ló mà tó ti ṣe ohun míì tó ti fi léde wípé àná òun yóò bá Fubara náà tán bí owó ni àfìgbà tí ó bá tó ṣe bẹ́ẹ̀ kúrò lórí àléfà ọ̀hún gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Rivers tẹ́ bá sì wá gbàgbé ọ̀rọ̀ Fubara àti Wike ó ti bẹ̀rẹ̀ láti ọdún 2024 tí wọ́n ti jọ ń bára wọn fà á nílé táwọn àgbààgbà náà ti gbìyànjú láti dá sí ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n tí gbogbo ẹ̀ tó ń já sí pàbó nígbà tí ilé ẹjọ́ gíga tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà Supreme Court tó ti ṣe bẹ́ẹ̀ dá Fubara lẹ́bi ẹ̀sùn tí wọ́n fi kàn ní ilé ẹjọ́ tó sì fi ọwọ́ sí dá gbogbo ètò ìdìbò lọ́sẹ̀ ní ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Rivers lù. nígbà náà ni ilé ẹjọ́ náà tó pa láṣẹ wípé kí Fubara kó gbìyànjú láti ṣe gbogbo tó tọ́ àtòun tó yẹ nípa pé kí ó rí àwọn tó wà ní ilé ìgbìmọ̀ asòfin láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ náà Martins Amaule wípé kí ó jẹ́ kó rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ abẹnugan nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers
gbogbo ọ̀rọ̀ náà láti mú ìròyìn rẹ̀ wá níbi tó ti ṣe bẹ́ẹ̀ fi àgádágodo ti ẹnu ọ̀nà géètì tó wọ ilé ìgbìmọ̀ asòfin lásìkò tí Fubara tó fẹ́ gbé àbá ètò ìṣúná tọdún 2025 kalẹ̀. Lẹ́yìn tó tún ṣe eléyìí tán ó gbìyànjú láti ti wá ọjọ́ míì, ṣùgbọ́n níṣe ni àwọn ilé ìgbìmọ̀ asòfin tó jẹ́ olólùfẹ́ fún Wike ní ìlú Àbújá táwọn náà ṣe bẹ́ẹ̀ tó sọ di mọ̀ pé àwọn ti sún ìjókòó ilé di àkókò tí kò ní gbèdéke. Báyìí ni ọ̀rọ̀ náà tó ṣe ń rúgbó sí i nígbà tí Wike tó sọ̀rọ̀ lénìí nínú fídíò táwọn ṣe àfihàn rẹ̀ fún wa. Bàbá ti ṣe bẹ́ẹ̀ fi ẹnu ìròyìn yìí tá a ti fi ń gúnlẹ̀, ibẹ̀ ni Wike ti sọ dímọ̀ wípé òun yóò bá Fubara náà tán bí owó lórí ọ̀rọ̀ yìí ni. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Akínyẹn wípé ẹṣẹ ọlọ́kẹ́ ẹṣẹ yìí tẹ́ bá wà jẹ́ epo àìbínú ẹyọ títí di ìgbà tá a tún padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí. Ó kọ mi ò ní yí padà, àyànfẹ́ Elédùmarè ó lè mí jẹ́. A ṣàfihàn fídíò náà tá a fi máa ṣe ìdágbére pé ó dàbọ̀ fún ti àsìkò yìí. Look at the problem. Who started this problem? Let me tell you so you know. Baragogo, secretary to government. What they did, he went and used his senior brother with the job. Justice Baragogo sat down under ex parte order. Said 27 members have defected. Ex parte, not on notice. Secretary to government, lured his brother George, Justice to give ex parte order that the government can present budget to 3-4 people. Justice Daragogo, Secretary Daragogo, the judge who gave the order, Daragogo. Now look at how people can destroy a state. That's the genesis of all this crisis. How a judge will sit down under ex parte order and people have defected, that you can present budget to 3-4 people, and still he has to remain. Look at what the Court of Appeal and the Supreme Court did. Look at Daragogo, who wanted to be governor. He was so pained that he was not given. He followed the governor, and this governor does not know this one. Asking me, he will lead you to hellfire. Yes, see how far you brought us. Yes, I'm so glad you found me worthy. I can see, bam, 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 I can tell, and I know it's your grace. All my days I will sing your praise. You surrendered yourself with people who wanted to be governor, whom I said no, this wouldn't mean well for Rivers State. They are the ones surrounding you, giving you advice. What do you think you will succeed? They will give you bad advice. See what the bad advice is doing to you. You're already down 2-0. 2-0. And more to come. Roland is so, Roland is so, Papa is so, now we can, Roland so, Roland so, Roland so, now we can, I said, Papa is so, it's your people talking about, now we can, Roland so, Roland so, now we can, I've never seen this kind of politics where you surrender yourself with those who want your seat. I mean, will it work? Will it work?
They come there, they abuse me, and you are happy. You don't know it is you that they are destroying. So, Kalabala people, be assured, I'm with you. Call me anytime. I will be with you. You have shown support, and I will never abandon you.